ọjọ́ rẹ̀ wọ́n ní dúró ẹkún rìn yóò yá. Darling! Darling! Babe. Mo ti pè é náà. Mo ti pè é severally. Ọ̀rẹ́ ẹ̀ ní ẹsẹ̀ ń dùn ún pé kí ni mo lè lò sí mo lè bá fi wà bí kí ló lè lò ó ní egungun sọ̀hún. And I've been calling you ògbé kàn. Mo rí kò wọ́n mi kí n gbé ni pẹ̀lẹ́. Kò wọ́n kó gbé kọ́ àbí kí ló sọ́ọ̀sì? Mo rí kò wọ́n mi kí n gbé ni ṣé dandan ni kí n gbé kọ̀ lẹ́nu. Àìgbà ṣé mo ń ṣe èrè ṣé mo wọ wèrè ni. Ẹni sùúrù ọmọ jókòó lẹ́sẹ̀ yìí. Àbúlórí burúkú lélẹ̀. Ayé ẹ̀fẹ́ bàtẹ́ ni. Àìlú bá sọ̀rọ̀ báyìí. Ọmọ jókòó sórí ẹsẹ̀ yìí ẹni sùúrù. Farida wo fíwèrè ara ẹ̀ lẹ̀ olórí burúkú ni bóyá máa ń ṣe nìyẹn. Jọ̀ṣẹ́ wọ́n lè bọ́ mẹ́lẹ̀ lápọ̀lé. Ọkọ olórí burúkú ọ̀hún. Obìnrin tí ò ládùn bá rí ká. Ọkọ tí ò lápọ̀lé rárá. Ọkùnrin ọkọ wẹ̀rẹ̀ ọkọ òṣì. Ẹ fọkàn ta yín lójú ara àta. Kí ni màá fi ẹ́ ṣègbálẹ̀ gan, màá fi ẹ́ gbálẹ̀, màá fi ẹ́ bomi ọkọ òṣì. I'm sorry. Ẹ bá ìdàrẹ́ ló jẹ́ kí bàbá tó jẹ́. Olórí burúkú ọmọ àlè olóṣì pàǹdọ̀rọ̀ ọkọ ogun bí okùn ṣòkòtò tí ò níye. Pẹ̀lẹ́ mo lọ mọ jókòó sórí ẹsẹ̀ yìí. Amen. Ayọ̀ díẹ̀ o. Tí o máa ń wà bùtọ́kọ báyìí gan kò ní máa ní. Wọ́n fi orí ẹ̀mẹ̀ sílẹ̀ jẹ́rẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ tọ́jú ẹsẹ̀ jàre. Ìwọ kó dàbí ẹni pé ò níwà jàre. Bóyá gbogbo ẹ̀ gan ni ọkùnrin jù bí ṣe ń ṣe gba àwọn tó ń ṣe. Kí ló dé? Máa wọ fún rẹ̀. Pẹ̀lẹ́ náà. Darling. Ẹ káàbọ̀. No. My most precious, beautiful wife. How are you doing? I'm fine, thank you, darling. You know, so when you magically me look ugly, but I don't know, you look more beautiful every day. Thank you. Ẹni bí ọkàn mi, ẹni tí Ẹlẹ́dàá yàn fún mi látọ̀run wá. Ṣé wàá mọ̀ nǹkan? Táwọn kan bá lóyún, ṣé ni mo máa wú, tójú máa wú. But ìwọ, you're just looking more beautiful every day. Thank you, darling. But ká má sọ̀rọ̀ gbàgbé ọ̀rọ̀, ebi ń pa mí. Èmi náà ti ṣe oúnjẹ yẹn sílẹ̀, ẹ kí n tilẹ̀ bá yín gbé wá. Lọ kitchen kó gbé wá kíákíá, ebi ń pa mí gidi gan. Àmọ́ ẹ jẹ́ kí n sáré bá yín wò mẹ́ kó lè gbóná kẹ́ jẹun gbígbóná. Ló ní kíákíá ni o, má yẹ kọ́kọ́ ẹ dákú kó tó dé. Ẹ ní dákú. Kíákíá. Where is this remote? God. Ẹ ṣé gan ni àfà, ẹ ṣé mo dúpẹ́. Èmi náà rè mo wá dẹni tó wà ní ọkọ tí mo wá fi inú ṣoyún.
afa ìṣe gan-an ni. Alhamdulillah. Tí ò bá sí títí yín kí ni bá máa sọ. Astaghfirullah. Ti Ọlọ́run. Alhamdulillah. 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 Ẹ wo gbogbo ọpẹ́ pátá tọ́lọ́run ọba ni. Ọlọ́run máa ń sọ̀rọ̀ ìfẹ́ dá. Pàápàá jùlọ ẹ̀dá tí ò bá ti mú kan mọ́ kan. Tí ò pa nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run ọba rẹ̀ tí ń sìn. Àbẹ́gbọ́ Ọlọ́run dá wa sí láyé láti wá sin òun ni. Allah ẹni tó bá ti wá mú kan pọ̀ mọ́ kan ó lè mọ rí ọ̀nà Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká máa ṣe dára ká sì máa wùwà tọ́lọ́run ọba fẹ́. Àbẹ́gbọ́ Ọlọ́run tún ṣe àlékún gbígbàdúrà fún yín. Yóò dùn yín nú. Ilé ọkọ tẹ́ ẹ wà yìí ẹ ní mọ́sáburú. Lánàbì lọ́dọ̀ Ọlọ́run sallallahu alayhi wa sallam. Wọ́n lọ sí máa ní la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ọlọ́run ni gbogbo nǹkan ọ̀nà la hawla wala quwwata illa billah bó ti rí nù ẹ̀gbọ́n Ọlọ́run tí wàá bá dúró tì yín o. Àdúrà yín ó gbà. Àdúrà yín ó gbà. Àmọ́ Àjíà wọn ò ní parọ́ fún yín o. Nǹkan kan wà tẹ́ ṣe tí inú mi ò fi taratara dùn sí. Ṣé rí mo sì tẹnu mọ́ pé àwọn àkànṣe àdúrà kan wà tó yẹ ká ṣe nígbà wọn abẹ́ gbàgbé ni mo sọ. Afa mi tún nílò àdúrà mọ́. Astaghfirullah. Tí àdúrà bá ti gbà débi kan apá aládùúrà gan òun ká. Allah. Ṣé kí n má parọ́ fún yín Jubril ọkọ mi ó nífẹ̀ẹ́ mi tó bẹ́ẹ̀ gẹ́. Ọlọ́run ṣeun o ẹgbẹ́ fi gbogbo ẹ̀tọ́ alhamdulillah ṣe wá rí kò sí àdúrà yìí pọ̀ jù gbogbo ohun tó bá da òun fàdúrà èyí tó bá kúkú díẹ̀ káàtó òun fàdúrà kò yẹ ká máa fàdúrà lẹ̀ nígbà kankan. Mo ń gbà ó. Ọlọ́run gbà fún wa. Àmín Ọlọ́run ti gbàdúrà. Ọ̀fẹ́ ìwé yẹn má wọrí kí n bá yín léwo kí n bá yín wà. Alhamdulillah. Jubril, darling, sweetheart, a tó jẹun tán ní dining nsìn ó dẹ̀ wọnú yàrá lọ tí mo lérò pé òun padà bọ̀ wá bá mi ní living room ó dẹ̀ wá sínú yàrá wọ́n sùn irú oorun wo nìyẹn tí mò ń dúró pé ó máa pè mí wá sínú yàrá ká wá ṣeré ó wá síbẹ̀ wá sùn. Èrè. Faridat ó dẹ̀ ṣàánú àwọn tán ní mi ṣó fẹ́ pa mí ni àṣenìjẹta àṣelànà àṣeláàárọ̀ yìí gbàtí mo tún fẹ́ jáde lọ bí iṣẹ́ àtúnṣe quickie ṣó fẹ́ pa mí ni kí ló tún fẹ́ kí n ṣe. Kí ni mo fẹ́ kó ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe gangan lè pé kó wá bá mi ṣeré ṣé dókítà sọ fún wa pé ká máa ṣe dáadáa kí gbogbo ọ̀nà lè yọ kó smooth ni kí ló dé gan-an iṣẹ́ eléyìí kò bẹ́tà ṣẹ́ tó olóòrùn ṣe káàkiri látàárọ̀. eléyìí gangan ó le ju normal iṣẹ́ lọ. kò lé kọ́kọ́ ṣó fẹ́ kí n wá kí n lọ máa ṣe ń ta ni. Máa wò tàbí ti bá wò. Ẹ náà. Láì ṣe kí wọ́n fi ṣe ẹ́. Àṣé mo fẹ́ kíta ló tún fẹ́ ṣe bí mo ṣe ń ṣe yìí lọ. Àìnítẹ́lọ́rùn ló ń bá ẹja náà. Àìnítẹ́lọ́rùn nípa ṣe láàárọ̀ là ní ṣe lálẹ́. Àṣelẹ̀ méjì láàárọ̀. Àṣe láàárọ̀ lórí bẹ́ẹ̀. Mo tún jáde lọ bí iṣẹ́ mo ti dress up. Àtúnṣe quickie. Ẹ̀mejì láàárọ̀. Àtúkà tí wàá ṣe ń sìn. Báyẹ̀ kí n fìbọn fi ṣe ẹ náà. Àbá. Wo jẹ́ kí mi sọ tọrọ fẹ́ o. Kíyà ni kó wá látọ̀run kó wá bẹ̀ mí fún ilé ẹja ni o kò ń ṣàkọ. ẹ jẹ́ kí ni àwọn dùbí yà máa ṣe ni o a máa ṣe ni o lè máa ṣe o máa ṣe sórí ẹ̀ máa ṣe o máa ṣe ni o. ó jẹ́ máa ṣe rẹ̀ léṣe. Pẹ̀lẹ́. Sódùn.
yẹ kó pé mo láìpẹ́ ni. èmi náà máa ọmọ mú mi sí bó ṣe ń jẹ kọ́ bá ọ lọ́fọ̀. tí wọ́n bá mú mi sí máa ètè yìí. ẹ wo ìsìnkú ètè yìí o. ara ò ṣoṣo pọ̀ lọ́dà mi jẹ́ mi. ẹ gbọ́ wà kí. ó bẹ̀rẹ̀ nìyẹn. wà kí fún ẹ. wà kí wà kí àdúrà yìí. kí ni ìtumọ̀ yẹn báyìí. mo ní kí n sọ fún ọ tó bá ti dọ̀sán. kí ni ṣé kò sí. wọ́n máa kó pa mí. ìyẹn tó máa bá mi gẹ̀ẹ́sì. má rà ní bí street kẹta yẹn. ibẹ̀ ni kò tìrà má dẹ̀ ra pando. ìyẹn jẹ̀sà ìtọ́ máa gún. tí wọ́n fọdógún. pando máa ń wú nínú. tí wọ́n sì fomi gbóná rò. ẹ lọ fẹ́ jẹ. gbóná ṣé bó tiẹ̀ ní lọ́sẹ̀ lọ́ọ́ lù yín ni. ṣé òun lè mi lọ even next week mo tún mọ̀ pé kí n jẹ́ kó pé 3 weeks. irọ́ o ṣe tán tó lọ. kí ló dé. ọ̀sẹ̀ lọ́ọ́ lọ dákun o fẹ́ báyé mi jẹ́ ni. a sì mi ti jẹ gbogbo ẹ bí búdòsà kí ló dé gbogbo rẹ lókùn ọjọ́ jẹjẹ kúkúrú lọ́jà màlà lọ́jà gbẹ̀gìrì ọjọ́ chocolate ó mú mi àtúndé ká abẹ́ ọ̀tà fún olómi inú kí ló fẹ́ mọ́ ó ti tó gẹ́. ṣé torí mi kọ́ lọ ṣe ṣiṣẹ́. mo sọ bẹ́ẹ̀ mọ́ don't repeat it yìí ṣiṣẹ́ torí rẹ o mo ń ṣiṣẹ́ torí ilé ayé tèmi gangan ni kí ló dé kí ló dé. má máa ń gbàgbé yan. ọ̀jẹ̀ yẹn kò sí ẹ̀ kankan lónìí kan ló tiẹ̀ lọ lónìí lọ́lọ́ wàá máa lọ lu yín. èló mọ̀ ń gbà ọ̀fẹ́ bá yé mi jẹ́ ni. ní ìbínú ó ti sú mi wàá máa lọ. wọ́n jẹ fún àwọn òkè nínú olómi. wàá máa lọ. máa jẹyán lọ sọ ní sùúrù. yasa ẹ pè sá. ẹ máa fi pẹ́ ẹ̀gbọ́n mi láti kẹ́tù tí wọ́n wà lábí. mo gbọ́ sá mo wà ní tọ́lẹ̀tì mo wà láàtìrìn sá mo wà láàtìrìn. What is latrine? What? You are so crude and uncultured. Sorry sir. Ṣé ẹ máa fi pẹ́ ẹ̀gbọ́n mi bó ṣe wọ́n láti ẹ̀kan. pípẹ́ sí ń pè mí lẹ́mí náà sáyé tábà pé kí n láyé wá sí. ọkìtà lè bá sọ̀rọ̀ nulẹ̀. báyọ̀ sọ̀rọ̀ kẹ̀ nínú yàrá tó jẹ́ pé 650 ni yàrá tó dàbí sàárè kò bá méjì èmi nìkan mọ̀ wà nulẹ̀ mo tọ́lẹ̀tì lọ́nà sà kò sí èèyàn nulẹ̀ pa. Mr. Yusuf. Yes sir. ẹ má jẹ́ kí n disrespect yín. Yes sir. tí ò bá jẹ́ ọlá ẹ̀sìn. Subhanallah. àti wákàtí 5. Allahu Akbar. ó yẹ kí n bu yín ní wípé orí yín ò. wàdà ọlá azẹrẹgẹlá ọlọ́ọ̀lọ́mẹ tí ń sìn. I'm sorry sir. ṣùgbọ́n mi ò ní sọ pé orí yín ò pé. Alhamdulillah kẹsìrẹ́. mi ò ní sọ pé fún yín jàn. I won't say that because I respect you. ẹ jẹ́ kí n wọlé. ẹ sà mo ṣe tọ́lẹ̀ tán ni oorun ti ń gbanú lé wọn bàbá ó dọ̀ ni kò sí air freshener àmọ́ ó ti tán ẹ mọ̀ wọlé sá ìdákùn tó lọ́wọ́. Mr. Yusuf. Yes sir. ẹ máa rí pípọ́n ojú mi o. ẹ jẹ́ kí n wọlé. kò sẹ́ni kankan nulẹ̀ mi nìkan mọ̀ wá nulẹ̀ ẹ sà kò sẹ́ni kankan nulẹ̀ mi ní parọ́ fún yín sà oorun ni mi kẹ̀kẹ́ gbọ́ ẹ mọ̀ gbọ́ ó dọ̀ sà sorry sir. Mr. Yusuf. Yes sir. mo fẹ́ wọ ilé. sorry sir inú ilé ẹ̀rùn níjà wọ́n pè mí láti ọ̀yàn wọ́n pè mí láti ọ̀yàn. ọ̀yàn kọ́sà ọ̀yàn bó sa ọ̀yàn mo pè ní Ọ̀ṣun lọ́wọ́ Ọ̀ṣun state lọ́dọ̀ ààrẹ gbé. This is just funny. Yes sir. Yes sir. Yes sir. Oh my God. Yes sir. ayé mi bàjẹ́ kẹ́yìn mo dáràn. Mr. Yusuf Isha ṣó wá ń dá sọ̀rọ̀ ni. Mr. Yusuf. Yes ma. Kí ló ṣe é dẹ́ ṣí gate látàárọ̀ náà. orú mi sà. ẹ lọ ṣí gate. mo fẹ́ lọ mo fẹ́. ẹni wọn máa ṣe bí àgbàlagbà tí ò gbádùn ẹ máa ṣe bí ẹni tẹ́jẹ̀ ta sí lọ́pọlọ. ń bọ̀ ẹ jẹ́ kí. Mr. Yusuf. Yes ma. ẹ mo rò pé ẹni kí n sí búùtù ni. Kí ni búùtù àti ti gate fi papọ̀ sórí ẹ̀yin bàbá ìpè ṣá. ó sì pé mọ̀ tẹ́lá irin kan náà méjèèjì irin kan wù kan lọ ni ẹ dákun. darling kò fi bàbá fi máa yín lẹ̀. sọ fún yín mo ní mo wà lórí kọ́ọ̀ ni mo sọ àlàyé fún yín pé mo wà lórí wọ́n ń pè mí lórí fóònù. Kí ló kọlù ẹ ṣí gate náà.
má fi àwọn aláṣẹ yẹ̀yẹ́ o mo mọ̀ nǹkan tí mo sọ so last time tí iṣẹ́ gbé mi lọ sí eastern part of the country mo discover wípé wọ́n ní oríṣiríṣi oúnjẹ apart from àwọn normal starch àwọn wheat àwọn normal day tó bá sọ̀rọ̀ vegetables wọ́n ní ìtòpọ̀ wọ́n máa gbọ́ ọ̀há ó fẹ́ sálà wọ́n máa gbọ́ afang wọ́n máa gbọ́ dika ẹ̀kan wọ́n ní ọbẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ tẹ́gbẹ́ lẹ́yìn ewédú ilá àwọn tó ní ugu. bẹ́ẹ̀ ló dákẹ́ àwọn olóní ugu bẹ́ẹ̀ ló ti bọ̀rọ̀ jẹ́ àwọn olóní ugu. àwọn ugu kí ló ń jẹ́ ṣé èdè Yorùbá ló jẹ́ ugu ni. Yorùbá ní ugu jọ ugu pumpkin leaf làwọn ń pè. òyìnbó ní pumpkin òyìnbó ló jẹ́ pumpkin leaf bá lọ́rọ̀ tó bá ti travel díẹ̀ tó kó pọ̀ lọ́kàn lọ sí stanford àtàdé láti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gan aṣọ lórí sọ̀rọ̀. pẹ̀lẹ́ adigun jawusa. tí àwọn bá ṣe ìsapá fún ẹ ìgò bá ṣàwọ̀ ìsapá what's that. ìsapá ẹlẹ́gùsí. ìṣàpá àbí ọ̀sàpá. lórí ìṣá àwòsàpá ní ọ̀lẹ́ni àpàtẹ́wọ́ ẹgbẹ́ mi máa ń bọ̀ jẹ́ mi bọ̀rọ̀ jẹ́. ọ̀rẹ́ mi kò ń ṣọ̀sápá lọ́nà lásán ló ń pa ẹ̀. tí o bá ṣe pé táì ti lọ ni àdètìjọ́ àti wọn kì í máa ń kí lọ́wọ́ ìsápá ẹ̀ kọ̀ọ̀kan but now nǹkan tí máa ṣe ni pé weekend máa ṣe fún yín máa dey make sure pé ọ̀dọ̀ mi láti máa jẹ dinner for the weekend. Oh really? jẹ́ kó mọ̀ kí mi ẹ bí ẹ máa ń jẹun tó àgúnmọ̀ náà yan jáde. no that weekend you're not coming to my house. nítorí kí ló ṣẹlẹ̀ ọ̀dọ̀ tèmi gbọ́dọ̀ ní àkọsọ́ yà yìí. sórí ọkọ mi tó ń wò yìí any day tí ó bá jẹ oúnjẹ báyìí kí ló máa ń ṣẹlẹ̀. ọkọ mi máa la àbọ̀ ó máa la ọwọ́ ó máa ń lá plate. òbí kò máa ń lá plate. àwọn ẹ̀ lè jábọ́. ó jẹ́ ó lè máa lá plate. ó máa ń lá plate ó máa ń lá plate. ó máa ń kiri àyè ó máa ń lá plate. ó máa ń lá plate oúnjẹ mi. ó máa wá fọ balẹ̀ máa ná lọ́bẹ̀ ló lọ́kọ̀. má mi yẹ bọ̀rọ̀ díẹ̀ o má mi yẹ bọ̀rọ̀ yọ lọ́bẹ̀ kan ló lọ́kọ̀ o. ṣòrí láyé àtijọ́ lọ́bẹ̀ lọ́kọ̀ o láyé ìsìn ọlọ́mọ ló lọ́kọ̀ o àwọn tó lè sí ọbẹ̀ yẹn wọ́n pọ̀ wọn tó 2 million tó gbàgbé ọlọ́mọ ló lọ́kọ̀ o ọlọ́bẹ̀ báwo yóò wá ẹ̀mí yóò rẹ̀ kí ló jẹ́ pé interest wà lórí kan lá plate mọ̀ kó máa lá plate dáadáa kó pẹ́ tèmi ti lẹ̀. so respect you go dey talk to your dad. plate oúnjẹ mi nìkan náà máa ń lá. plate oúnjẹ ó ti tó. plate ẹ literally not plate. ẹjọ́ táwọn retí sùn ni ẹ jẹ́ kí n lọ gbé ojú wa kàpé. ọ̀rẹ́ mi like ludo yìí ṣáàbí ṣàmọ̀ ọkọ tó máa ń rí inú ẹ̀. but ó like ludo. ó yà lọ gbé lọ́dọ̀ mi. níbo ló wà. ó tó bá ti wo. ókè má wọrí mi sọ́tọ̀ àwọn sọ́tọ̀. èmi ò ṣáà mi ò bẹ̀ ṣáà náà bàbá ní fẹ́ pé lúdò náà wà là mi kàn fi gbogbo akó dalẹ́ ká jáde ní àwọn lúdò kalẹ̀ máa fi kí nípa àdúrà lọ́wọ́dé kó wá sí ọ. gbogbo ìtẹ́ ìṣe ara yín ṣe ẹ máa sọ pé kí mi olóyún. olówó àtọ́ máa lọ ní ibi tí àwọn máa lọ máa choice of place máa lọ ní. àgbéyàwó mi jáde èwo ní gá ìwé lórí ọsàn mọ́ pé ká gbé lọ gbéyàwó pé ẹnu kúrò rẹ̀. ìwúlò ariwo ebi ń pa mí sọmọ kó ti ń pariwo ni ebi ní pa mọ́nàmọ́ná kó ebi ni ó sì pọ̀ ọkùn àwọn ìṣàpá ṣàwùtìn nípa ẹni kọ́kọ́ bẹ́ẹ̀ sọ́jà nítorí òkú lọ́mọ tó ní putuputu. ó dàbí pé wọ́n ti ń ya wèrè lọ́jọ́ mẹ́ta ìṣá kíni. ó fẹ́ kú mi jẹ̀dá bí ó lọ wá ṣáyín bọ̀ ló ń ṣáyín bọ̀. mo fẹ́ wá dá yín lónìí ẹ pẹ̀lẹ́ mọ̀. ó ṣubú wá ó dàbí pé nǹkan míì ti ń ṣe ẹ o nǹkan míì ti wà lọ́rọ̀ ẹ̀ àbọ̀ sí mu gbó ni. ìgbó ṣọ́ máa ń dùn ni. wà á lọ bí àwọn ìyá láyà ẹ nílé bóyá gbó máa ń dùn èmi ló ń lo ẹ̀dá ọ̀rọ̀ fún. I'm sorry ma. ó túmọ̀ sí pé èmi náà mu gbó ni ẹ̀ because tí mi ò bá mu igbó ò ní máa bí mi pé ṣó máa ń dùn. ẹ má bẹ̀rù ma highly sorry. ta ló kọ́ wèrè lóyìnbó táǹkó eléèbò orí eléyìí ti yí o àdàgbà má dànù àdàgbà jẹ́ra òfù. ẹ má bẹ̀rù ma. gbé orí ara ẹ̀. lọ́kàn wọn. kúrọ́bà. a ṣe báyìí ọwọ́ wà tó ọwọ́ lọ́wọ́ tẹ̀ yìí jọ.
Èmi ni Collins dọ́gbọ́n fi ọ̀rọ̀ gún lára. Lójú Farida àtọkọ ẹ̀, èmi ni Collins ń sọ fún pé wọn kì í sọ pé lábẹ́lẹ̀ lẹ́kẹ̀ mọ́ ọlọ́mọ ló lọ́kọ. Collins ń dọ́gbọ́n fi ọmọ bú mi. Collins dẹ̀ mọ̀ mí o. Collins dẹ̀ mọ̀ wípé ayọ̀ ò gbádùn. Collins mọ̀ pé ayọ̀ ní wèrè, ayọ̀ ní skoinskoin. Ó máa sọ wípé òun ò sọrú nǹkan tó ń sọ yẹn mọ́lé ni. Ṣé àwọn ọmọ fún ìpẹ́tì jẹ́ káyọ̀ bí wọn ní ṣá? Lọ́bẹ̀ èmi gan ló ti ọ̀rọ̀ tó sọ ni. Ìdí ọ̀rọ̀ ọlọ́mọ ló lọ. Ọ̀ní ní sùúrù lọ bá wọn sọ̀rọ̀ ló bá mi bá sọ̀rọ̀ ló bá Bàbá mi sọ̀rọ̀ tó lánàá. Mi ò lọ anywhere. Bó ṣe ń ṣe nìyẹn láti àti mo ti mẹ́. Jubril darling. Tó bá dé máa bẹ̀ ṣé mo ìyàwó mi tó bí mi. Òun máa lọ bá Ló sọ̀rọ̀. jẹ́ kí mi lọ bá sọ. For what? Ìbọn máa gbé nínú àbá abílẹ̀ ẹ̀yin láyé o. Kọ́ ní ìṣẹ́jẹ́ kó lọ bá sọ̀rọ̀. I'm so tipsy now. Ó dẹ̀ tó yín mú. Lọ bá ẹ bá sọ. Sọ bá sọ àti Òun sọkùnrin tó ní láárí. Ló bá sọ̀rọ̀ kó dẹ̀. Wọ́n tó ní láárí. Ọ̀ní ẹ make sure pé ẹ bá sọ̀rọ̀ ó gbọ́ o. Má kó bínú o. Wọ́n sọ bẹ́ẹ̀ ló dé bá bẹ́ẹ̀. Why? Kí ló lórí burúkú yẹn sọ fún mi? Kí ni wèrè ara ẹ sọ? Oh my God! Collins dẹ̀ mọ̀ mi o. Ṣé mo pé mo respect ìwà àti ìyàwó ẹ̀ ni ò jẹ́ ṣe nǹkan tí mo lè ṣe? Mo mọ nǹkan tí mo ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣì tó sọ ń bẹ̀ yẹn. I have told you several times. Respect ọkọ ẹ. At least mama bọkọ ẹ bínú fún lọ́wọ́ tiẹ̀ now. Respect who? Idiot yẹn. No. Collins doesn't deserve any respect. Yes. But I deserve some respect. Oh, sure. Sure. Though it's here, no, she don't want to see that because something missing like bad. I have missed you too. But not like I do. Let's see. Let's see how it goes. I've missed you so much. Missed you too. Láìláì ni wọ́n jọ ń ṣe fúnra wọn, wọ́n ń ṣohun ìbàjẹ́, wọ́n fi ń ṣayọ̀yọ̀ o. Síbẹ̀ náà láyé ṣe parí ni kí ló wá fa ní òwúrẹ́. Alábàágbé o, alábàágbé o. Kò ṣe é rí, kò ṣe é gbọ́, ọ̀rọ̀ ìdọ̀tí tẹ́tí ó gbọ́dọ̀ gbọ́. Kò ṣe é gbọ́, kò ṣe é rí, bójú bá mi kí aláàlógún. Ẹ̀yin èèyàn ṣẹ́rùn bí wọn o, ẹni bá yọ lẹ́dà, ohun burúkú á máa yọ wọn ṣe. Alábàágbé o. Olúkálùkù ló mọ bí ó fòṣù pálẹ̀ àná mi dé o. Wọ́n fura síra wọn, kálọ̀ tó kú jàdàláyà tó bá ẹ̀dá kúrò ní fún wa o. Ó ṣubú níbi tó ti ṣubú lánàá o, kíyè sára. Ká bá sí géètì yẹn. Géètì èwo? Mo ní kẹ́ má ti géètì yẹn ṣe fẹ́ gbọ́. Ṣé ti kí sí? Ṣé ilé ti ń dùn àbí èmi ni etí ń dùn? Èmi ò gbọ́ tẹ́wí. Èmi ò gbọ́ tẹ́wí. Nígbà tí mo ti gé. Kí ló sọ? Orí yìí ti dàrú ni mo ní kẹ́ má ti géètì ẹ̀ lọ sí géètì. Ta ló jáde láti inú ilé? Níbo? Ẹ Ẹnì kan kọ̀ jáde o. Kí ló mú yín? Ọlọ́run ní ìwọ bàbá yìí lára. Ọlọ́run ní ẹ lára ọkọ ní mi lára nulẹ̀ mi. Kò sẹ́yìn kankan nù lé ẹ̀yìn kan jáde bó ní kí n pa géètì dé ni náà. Níbo? Mo rí ẹ lọ mú kí ìwà kẹwàá ṣe. Géètì. Kò sí kọ́kọ́ lọ́wọ́ mi. Mr. Yusuf ṣí géètì yẹn. Kò sí kọ́kọ́ lọ́wọ́ mi. Ó yẹ gbọdúnlé kò lọ mú kí ìwà kó wá ṣí géètì. Géètì ẹ̀kọ́ ẹni kọ́ jáde mi lè kọ́ fún yín sẹ́kọ̀ àmọ́ sẹ́yìn ni. Kò sẹ́yìn kan tó jáde. Ṣé lọ mú géètì lọ mú kí ìwà lọ mú kí ìwà àwọn ọlọ́run máa bá mi ní ìwọ bàbá yìí lára o.
sí ẹnì kankan ó ṣàlàyé fún ẹsẹ̀ ìwọ̀n pàrọ̀ no budgement mo sọ fún yín náà. ẹ tó lórí dà. kò sẹ́ni kankan. mo ní mo rí èèyàn. ẹ ta mo rí ẹ tó rí dà. mo rí èèyàn náà ó daṣọ borí. no budgement no budgement. mo rí nǹkan kan another word ló wà another frequency ló wà tó lórí nǹkan kan orí nǹkan kan jàre nínú orí nǹkan kí ló rí. mo rí èèyàn. orí another word ló ti operate ní sẹ́yìn ìjà wọlé lọ́jọ́. kí wọ́n wọlé sà. ẹ understand. a kàn ṣe family meeting ni. personal discussion kan personal discussion uncle. kíni. ẹ wọlé jọ. kò sẹ́yìn mo sọ fún wọn. ẹ wọ ẹ máa lọ sí post yẹn má dà lóhùn jàre ọ̀tọ̀ ní nǹkan tó rí ó yé mi. ẹ wá wọlé. ẹ kí ni dé a wọlé ẹsẹ̀ òdùwọ̀n yẹn ní torí géètì náà. ẹ má wọlé àpàdé. uncle Collins. ẹ nìṣó alájà ẹ nìṣó jọ̀ọ́. Should I stop? Is it paining you that much? Don't stop. Don't stop shaking for you. What's up? Okay. I love it. Uncle Collins. wọlé lọ́jọ́ ní ẹ̀rí pé nǹkan tẹ́ ẹ̀rí gbà kọ́ ló wà ẹ̀rí nǹkan kẹ́ wọ́n ní ṣe wọ́n ní ẹ̀rí gbogbo ẹkún kẹ. ẹkún yìí. kí ló ṣe. ṣé mo sọ pé trust ọkọ ẹ ni. ṣé ilẹ̀ ṣe é fún mi. ọ̀rọ̀ mi lójú mi ni ṣé o ní mo sọ pé mo sọ pé trust ọkọ ẹ. Don't just go there. Don't go there. o wá sọ ìbò rúbí máa fi kọ́ máa dìbò ìkọ́sí o máa sọ ìbò tí o lọ o. ìyàwó mi náà láì náà. ìyàwó mi ní sùúrù fọ́ tí wọ́n bá lè ṣerú ẹ̀ mo trust ọkọ tèmi mo fi gbogbo ilé ayé mi fi trust ọkọ tèmi mo fi oyún inú mi mo fi trust ọkọ tèmi. ó fi trust bẹ́ẹ̀ o tí bá ń la ìyàwó mi lọ́wọ́ ṣe báyìí o ìyàwó mi ò dédé ké o tí bá ń là ń làkúlà lọ́la o. ó já dáhùn gbẹ̀rú já ẹ̀fọ́ ọgbà lójú jáde rà ìyọ́n náà ìyàwó mi làkúlà jẹ́ ká dáhùn gbẹ̀rú àìwèrè wo fi ẹ̀lẹ̀ ó ní wọ́n lá ìyàwó mi oníkàmá lọ ẹ̀ orí púpọ̀ ìgbà tó láyé ọ̀la jáde ó ti lájú tí bá ti mú nǹkan ni máa ń láyọ̀ lọ́wọ́ bá wọ́n kí ló ṣe lè máa fi oyún inú mi. àwọn àgbẹ̀rẹ̀ wò àwọn àgbẹ̀rẹ̀ wò bí ilé ìjàkẹ́ tábà ń bára wa tábà lè bára wa sọ òótọ́ ọ̀rọ̀ irú ọ̀rẹ́ òṣìwò là ń bára wa ṣe tí bá rí nǹkan tó lè gbé ọkọ ẹ ṣubú tàbí wọ tí mi ò lè sọ fún yín tí mi ò bá ro ohunkóhun nílé ayé ó yẹ kí n ro ọjọ́ ìgbéǹde àlìkíámọ̀ kí ló dé. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú ìyàwó tó fún mi a very submissive woman kò gbómi lẹ́nu rí and I can confidently tell you wípé ìyàwó mi tó ń wò yìí kò súnmọ́ ọkùnrin mi lẹ́yìn. But you, what do you always do? Kó máa disrespect ọkọ ẹ kẹ́ máa jàǹgbà gbogbo and the next thing I hear is iṣẹ́ wọn ò lọ dédé. Báwo ni iṣẹ́ ṣe fẹ́ ló ń pàtẹ́ ìjà? ìfọ̀ argument yẹn pọ̀ lẹ́nu ẹ̀sà. Why? word for word. Well, Collins, Yeah? tá a bá bá ọ̀tún wí ó yẹ ká tún wí fòsì náà. How? Collins, you should understand. Kí ló ní mo ṣe fóun? Ṣé mo fi àjẹ́ ni? Obìnrin owó mi ò fún ẹ. No, it's not everything. Ẹ̀ṣẹ̀ mi ò fún ẹ ní àtọwọ́ lọ́gọ́dọ̀. Collins, listen to me. Collins, everything is not about money. It's about what? Attention and the cocoa of marriage. You understand? You be guy man. I don't understand. When you go married, don't I give you money? Ṣé mo fi àjẹ́ ni? Collins, just listen to me. Okay. Ó kàn pé wípé tó bá dé láti ibi iṣẹ́. The only thing you say is I'm tired. I'm tired. See, if you don't give it to her, you understand what I'm saying? I may have one home still clean it break because they couldn't give it to themselves. Honey. má
fura sẹ́ni òun bá ń bá mi ẹni ò bá ń bá mi má fura sí tó wọ́n lè padà dógún lọ́dẹ. bílẹ̀ bá kàn lé bọ́ dẹ́dẹ́ kan dẹ́dẹ́ báwo bá fẹ́ ní ní ibẹ̀ ó jà rẹ̀. àkìtà abẹ́rẹ́ ẹ dákun ṣe ìfẹ́ nìyó wọ́n ń tora wọn jẹ́ ká máa wù gbẹ̀yìn o dùgbẹ̀dùgbẹ̀ tó ń bẹ lókè yìí o tó bá jábọ̀ ha àtàbà mi ò mọ̀ wọ́. Baby, yeah. Please get up. Má jẹ́ kí n get up. A ní kò dìde sẹ́. Mo ti ṣẹlẹ́dà ẹ̀. I have wronged you in so many ways. Sori, ẹ̀rí ọkàn ò jẹ́ kí n gbádùn mọ́. Ohun mi náà kí n nílé aláyọ̀. Ohun mi kí n ní ẹbí tí ìdùnnú wà bí tàwọn ọ̀rẹ́ mi. But ní nǹkan tí ẹ mọ̀, jáde ká gbà wípé mi mo ní gbogbo fault yẹn. Kí á ká sọ pé mi ò ní sùúrù tó àbí mi ní faradà tó. Then mo náà lágídí baby. When I talk, you talk back at me. Kò dẹ̀ sọ́kùnrin tó máa ń gbarú ẹ̀ tó máa ń fa contention láàrin wa gan. Bóyá kémi àti ẹ̀ka jọ máa pray ká máa gbàdúrà sọ́nà kó fún wa nínú ìṣòro. Look, I love you. I love you. You're my life. I really, really, really love you. Jọ̀ọ́ má bínú sí mi. It's okay. And you know I love you more, right? I know. So, you get up now. Not until you tell me I'm forgiven. Did you damage me? Yes. From your heart? Forgiving you from the depths of my heart. bílẹ̀ bá kàn lé bọ́ dẹ́dẹ́ kan dẹ́dẹ́ báwo bá fẹ́ ní ní ibẹ̀ ó jà rẹ̀. àkìtà abẹ́rẹ́ ẹ dákun ṣe ìfẹ́ nìyó wọ́n ń tora wọn jẹ́ ká máa wù gbẹ̀yìn o dùgbẹ̀dùgbẹ̀ tó ń bẹ lókè yìí o tó bá jábọ̀ àtàbà mi ò mọ̀ wọ́ tó bá bọ̀ yìí kò ṣe mí hàn kò ṣe eré kò ṣe gbọ́ ọ̀rọ̀ ìdọ̀tí tẹ́tí ò gbọ́dọ̀ gbọ́ kò ṣe eré ojú bá mi kí aláàlú ẹ̀yìn èèyàn ṣẹ́rù mi hàn ẹni bá yọ lẹ́dà ohun burúkú àmọ́ yọ wọn ṣe alábàágbé o alábàágbé o ìwà wo lẹ́kọ̀ọ́ síra yín o alábàágbé o ohun ìdọ̀tí tí ò ṣe é gbọ́ tí ò ṣe é gbọ́ tí ò ṣe é rí. Hello. Hello, Jubril, báwo ni iṣẹ́ wa? Wọ́n fi bíbí yẹn. O rí gbogbo drama tí mo ṣe fún ọ lánàá yẹn, o ní kó jẹ́wọ́ gan. Mo kúkún rí, mo rí torí ẹ̀ náà ni mo ṣe pè ẹ́. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ pé o ṣe gan-an. Ọlọ́run ò ní da ilé àtọ̀nà tiẹ̀ náà rò lágbára Ọlọ́run sórí ìwà àtìyàwó ẹ máa bára yín kalẹ̀. Èṣù bí èèyàn bí èṣù kò ní kó sáàárín ìwọ àtìyàwó ẹ. Ẹni tó bá wá sọ pé òun fẹ́ dá àárín ìwọ àti Faridat rú, Ọlọ́run máa bá mi dájọ́ fún ẹni yẹn ni. O ṣe gan, mo dúpẹ́ lọ́wọ́ ẹ. God bless you. Baby, gbogbo àdúrà tó ń gbà ẹ̀ ó ti pọ̀ jù, ṣé kò sí problem? Jubril, actually kò sí wàhálà, but I just want to tell you that I'm no longer interested. What? Yeah, you heard me right. I'm no longer interested. You can't do this to me. Jubril, a máa ní láti stop. Ọkọ mi ti di àtúnbí. Ọkọ mi ti di èèyàn tuntun. So I don't see any reason for me to continue cheating on him. I'm sorry, má bínú. I'm sorry, Jubril, má bínú. Má bẹ̀ sọ̀rọ̀ later. ti fẹ́ kí n bẹ̀rẹ̀ ta ló fẹ́ kí n lọ bá. You know I'm so used to you, baby, please. Let's talk. Listen, why? Let's talk.
ṣé wọ́n fi ṣe ẹ ṣé wọ́n fi ṣe ẹ ni kí ni yóò kí sú ẹ ni kí ló dé I said I am not doing again I have settled with my wife I am no longer interested mo lè bèrè question kan lọ́wọ́ ẹ ìgbà tí wọ́n bí ẹ tó wà kékeré jọ ṣé ajá ni wọ́n sọ ibi ẹ fún ni owó àti jẹ́ pé gbogbo bí ní kí ni ìmọ̀ àti ń ṣe é pé àwa ní tìjú lórí ẹ̀ mọ́ èmi àti ẹ both of us are married we have our partners adinkara mẹgbẹ ògirikile àwọn yọrọ àwọn mọkiri tó gbọdọ ká àmọ ti I mean don't you have common sense and I'm telling you pé my home is back on track I am not doing anymore kí ló tún fẹ́ gbọ́ wọ́n fi ṣe é ni olú ọkọ ẹtí sẹ tó fi dìbò tẹ tó ń wọ́ lórí ìdúró ó bá dókò lè dá dúró mọ́ gbogbo ẹsẹ̀ ti yé ó ti yẹ èmi gbogbo òfin tì mọ́ ó ti sórí èmi gan ó ti sú mi láàárọ̀ ọlọ́sàn láàárọ̀ ẹ̀ tó ké gbogbo mi ìtẹ́yàwó mi náà ó ti ń fàjà mi ò ṣe mọ́ tó o bá dẹ̀ lónìí gbọ́ tó bá lónìí gbà ó yìí fẹ́ máa lé mi kiri máa yọ mi lẹ́nu kiri I promise you máa sọ fún gbogbo aráyé nǹkan tí màtẹ́jọ́ ń ṣe ẹ̀sìn olólógún máa pọ̀ jù alábàgbé o ìwà wo lẹ kọ síra yín o alábàgbé o ohun ìdọ̀tí tí ò ṣe é gbọ́ tí ò ṣe é gbọ́ tí ò ṣe é rí ohun tó bá lè ṣe fún mi á jẹ́ pé ó máa dẹ̀ lè gbà o ẹ dákun ẹ má ṣohun kọ̀ọ̀kan tóbi kò dání ṣe bẹ́ẹ̀ ń rí wọn ìgbẹ̀yìn ni ká máa rọ ìgbẹ̀yìn rẹ̀ ọ́. ẹ kúlé o ṣé ọkọ ni mò ń kí ni. àwọn ti dá ẹ lóhùn náà àfi mí sílẹ̀ jọ. sórí ẹ pé are you okay? are you my mom? ọkùnrin ló ń bí gbẹmọ lẹ́yìn bá bá ti mi sọ́nà ṣé kí n kúnlẹ̀ kí ẹ ni àbí kí n gbẹ̀bálẹ̀ kí ẹ. really ìwọ ń gbó mi lẹ́nu òun tí sókè ń gbó mi and you are talking to me like this mo ti wá ní pórí ẹ ti dàrú mo ní pórí ẹ ti yí I can ask you that you are mad ìwọ ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn now let me warn you woman má jẹ́ kí n mú kanra nǹkan tó ṣe ní mẹ́ẹ̀ lálẹ́. àfọyẹ fún mi arákọ èmi gan arákọ mi girigiri kan ni táyé mi fi kan láti tẹ̀mí mọ́ èmi ò bẹ́ẹ̀ kọ́kọ́ fi kan ra mọ́ náà. sórí ẹgbẹ́ ìtajọ jẹgbẹ́ olùn disrespect èmi kọ́. àwọn obìnrin ilé yìí ló ń disrespect yes because of disrespect èmi náà arákọ èmi gan mi dey buy for anything àwọn obìnrin ilé yìí ló ń disrespect èmi kọ́ ló ń disrespect. mo ti wá rí pé o ti láyà wàá gbádùn mi tó nù lé. àjọba gbádùn ara wa ni arákọ èmi gan náà arákọ mi náà èmi ní ọkọ tó ń ṣe ní arákọ mi tẹ́lẹ̀ fẹ́ sọ́tì tẹ́lẹ̀ fún arákọ mi jọ. olóṣù lórí burúkú mímìyàn tó ránṣẹ́ kó máa ṣe ṣóṣòṣó káàkiri ó wá sọ̀rọ̀ ẹ̀ ní oníwàásù ọ̀sán gangan ló ń wàásù ní onílé ọkùnrin tó bá wà responsible á jókòó sínú ilé ara ẹ̀ ní a máa tó ilé ara ẹ̀ kò tí ì tó lè tiẹ̀ tán ó ń lọlé àwọn onílé ó ló ń dálé onílé rú ó ló ń wàásù káàkiri òun tó lé onílé ó tí ì rí ilé ara tiẹ̀ tó ń tó káàkiri. alákọ̀ mi gan ni wọ́n lè gbádùn mi nulẹ̀ wọ́n gbádùn mi wọ́n gbádùn mi. ó lóun ò ṣe mọ́ tọ̀hún lòun ò ṣe mọ́ ṣebí kò yẹ kó wá dògùn dọdẹ sọdẹ yín ohun bàjẹ́ tẹ̀ ń ṣe ti dùn mọ́ yín ẹ̀rín pa mí lọ́wọ́lọ́wọ́ ó dìgbà náà wí. mi ò lè ṣe
ṣe sí kò sí nǹkan tó máa ṣe sí ni mo sọ yẹn. nǹkan tó máa sọ nìyẹn kí láǹfààní ẹ̀ gan-an lè you can't cook you can't wash you can't do anything kí láǹfààní kó jẹ́ obìnrin o ò dáa fún anything lé ayé. nísìnyí mi ò dáa fún anything. ìkà ni wọ́n mọkùnrin aláìdáàdẹ̀ ni ẹ kí ló dé náà ṣe o fẹ́ pa mí ni. pẹ̀lú condition mi nínú oyún wá ní kí n dáná wá ní kí n fọṣọ wá ní kí n ṣe gbogbo nǹkan kí ló dé náà ṣẹ́rù ni mí nínú ilé yìí ni ṣé o fẹ́ pa mí. please just shut up and listen to me. Agreement is agreement. Ìwọ ló sọ fún mi kó fẹ́ jẹ́ full housewife. And since I have not failed in providing for all your needs, o lè fail láti carry out responsibilities ẹ. Bóyá kò kúkú wá gbé oyún ìsínú kó gbé for 3 months kó mọ̀ bó ṣe máa rí lára. Bí àwọn bàbá ńlá bàbá ẹ ṣe gbóyún sínú lójú èmi náà ṣe máa gbé sínú náà. Èmi mo ráyè tí mo bẹ̀ sọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ bẹ̀ sọ mi ò ráyè tí ẹ ò lè pa mí nínú ilé yìí. Ẹ kúlé sà ẹ kúlé mà. Báwo ni. Ìwọ ṣẹ̀ṣẹ̀ resume síbi iṣẹ́ ń tiẹ̀ ni èmi náà ti mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ nígbà tó ti lọ mú Sisi tó ga tó mi ní orí ìdúró tó wá pupa jò ó tí orí mi ò dẹ̀ pé ìyẹn ìgbà ilé ẹ̀ kí n ti mọ̀ pé orí mi ò pé tí mo fi gbà ẹ́ sínú ilé yìí ó ti yé mi níwọ̀n tó sọ pé ó fẹ́ lọ lo 1 week lọ́dọ̀ màmá ẹ̀ ó wá lo 2 weeks láti ọjọ́ yóò dé ó wá ẹ̀ṣẹ̀ ń kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ó wá rìn bọ̀ nínú ilé ti tèmi iṣẹ́ ẹ̀ ti dópin nulẹ̀ o ti gbọ́ mo ti sọ fún ẹ mo ti sáàkì ẹ ní bẹ́ẹ̀ ni. ọ̀gá ìjọ òkè ìjọ ìṣàánú náà yìí mi ti bàjẹ́ nìyẹn tẹ́ bá ti sáàkì. gbẹgbẹgbẹgbẹ rẹ. rárá mi láti lo 2 weeks 1 week ni mo fẹ́ lò even 1 week yẹn gan mi fẹ́ lò pé wọ́n rẹ́ fún mi ò yẹ ni mo dẹ̀ tún tẹ́ láti fi fún mi pé ìfowó yẹn bàjẹ́ ni. ọ̀gá ìjọ Daddy ẹjọ. Ọmọtọ́lá calm down. Well, you are welcome. Èmi dáná ṣe inú ilé. So take your things inside. Tó bá ti wá settle down. Ó bá mi wá nǹkan tí màá jẹ. Ẹ ṣé sir. God bless you sir. Ẹ ṣé sir. Thank you sir. Yes, you're welcome. Thank you sir. God bless you sir. Olórí òpó gbọ́ lójú ara rẹ̀ nígbà tó yẹ tó ń dùn mí nínú dànù wò máa jó ẹ lójú olórí burúkú lọ bó ṣe kò mọ kankan ṣe ó mọ ọmọ tó yẹ kí n tún máa mú mọ́lẹ̀ kó lè máa múnú mi dùn ó tún fẹ́ lè lọ wà lé kí ni wò wà rí nǹkan tí màá ṣe fún ẹ kí ya ètè mọ́ máa ṣe mú mọ́lẹ̀ kí n ètè mọ́ máa mú sí Ọmọ́tọ́lá lórí kí ó kúkú máa take position ayọ̀. bọ́kú tó lọ sí ATM wá fún àmì àlọ́dọ̀ Celiat tó bá dọ́dọ̀ Celiat àwọn ọjà ẹ̀kan ẹ̀ṣẹ̀ dé mo fẹ́ àwọn bags kan tó bá wá débẹ̀ dúró kó pè mí tó o bá pè mí tí n bá gbé kọ́ make sure pé o kọ́kọ́ rí i pé mo gbé kọ́ kó o tó kúrò bẹ̀ wàá gbé kọ́ wàá pè mí màá gbé kọ́ọ̀lẹ̀ màá bá ẹ sọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ṣe video calls àwọn nǹkan tó wà nílẹ̀ fún mi màá máa mú èyí tí mo fẹ́ ní orí fídíò yẹn ní kò ń pè mí ní video call tó bá ti pè mí lórí video call màá mú nǹkan tí mo fẹ́ tí bá ti wá mú nǹkan tí mo fẹ́ tó wàá bá mi kó papọ̀ tó bá máa ń pé kó máa kọ́kọ́ bọ̀ lé ni màá sọ fún ẹ tí ò bá tí ì yẹ kó kọ́kọ́ wálé màá tún pè ẹ padà màá sọ fún ẹ wàá bá mi lọ sí ATM reason tí mo fi sọ pé kó dúró ń bẹ̀ ni pé màá fẹ́ mọ̀ bóyá o máa fẹ́ gbowó náà tí ò bá wá ní gbowó tó ní pé kó o má wọrí o wà wá lọ sí ATM láì ṣe lọ sí nígbà tó bá kó lọ́dọ̀ Celiat ni o kọ́kọ́ pè mí bẹ́ẹ̀ o kó o tó mọ̀ bóyá wà máa lọ sí di ATM ni àbó wa máa padà bọ̀ nílé. ẹ má bínú madam ẹ ṣe fẹ́ kàn jẹ́ kí n gba owó dání kémi bẹ́ẹ̀. ṣọ́ṣọ́ òkè náà jẹ́ kàn pé gbogbo ẹ ti dàrú mọ́. má ní mi lára ń lè torí ọlọ́run condition mi ẹ̀wọ̀n tí kúlẹ̀ ṣe é ṣe torí ọlọ́run ṣé mi wá kọjá àyè mi pẹ̀lú ẹ̀ báyìí kí ló tẹ́lẹ̀ máa ní mi lára ṣé mi mọ̀ ọ̀kan tí mo sọ pé tó sọ pé kó lọ sọ́dọ̀ Celiat ṣé kó sọ pé mo fẹ́ jẹ́ àwọn olówó ni ọ̀dọ́ sọ pé kò mi ò tọ́jú mi. ẹ má bínú. ẹ ti yọ lójú ṣe òkúrò ìwà ṣe nílé yìí ẹ wá sọ́kọ́ ti fi àjẹ́ yín ẹ wá ti lò yí pa ẹ wá ti fi àjẹ́ yín. ojú mi ló kàn yọ. owó ni ti kí wọ́n ṣe fẹ́ tó ti ṣe ẹni pé mo ti lọ ẹ pa èmi fẹ́ wà náà ṣé ìlọ́mọ tó wà máa. máa lọ mo ti ṣe tán kí nǹkan change bàtà. wọ́n mọ̀ kó má change bàtà Zenith Bank lè kó rẹ̀ make sure pé Zenith Bank gọ́gọ́gọ́ ló lọ mo ti satisfied and under problem ní fíìmù. ok ma. tó bá dẹ̀ ìgbà náà ló máa pè mí mo ti change password mi lánàá ojoojúmọ́ tí mo rán yín ní ATM mi ìmọ̀ ọ̀pọ̀ tẹ̀lé ṣe pẹ̀lú ohun tó bá dé bẹ̀ tí bá tó pè tí bá tó gbé kọ̀ ní màá tó sọ ìyàwó pin mi fún ẹ.
Zenith gbọ̀ngàn ni kò mélèé lọ eléyìí kò mú lọ sí First Bank tó yẹ ní First Bank náà pé mi kí tó sọ bí mi fún ẹ kí tó sọ èyí tó máa gbà make sure pé First Bank ló lọ gbọgbọgbọ o ní ti Jákàndé. kí n kàn wọlé kí n change bàtà. ẹ ló dàbọ̀ ẹ lọ change bàtà. ẹ máa gbà mí kẹ tó bá fẹ́ tó bá lájì á rí ẹ ló máa ṣe o torí inú kan báyìí mo fi ń bẹ̀ lọ́wọ́lé. Mr. Yusuf. mi ti dáhùn báyìí wọn ni mo ṣe gbàgbé ATM gan tèmi fẹ́ bàjẹ́ lẹ́yìn tí madam bá fún lé mọ́ ìgbà mo ní ṣe máa wọlé báyìí lọ mú ATM the best bet ní kí n kàn gba kitchen wọlé if not tèmi bàjẹ́ wọn máa pa mí ni. kò ṣe é rí kò ṣe é gbọ́ ọ̀rọ̀ ìdọ̀tí tẹ́tí yóò gbọ́dọ̀ gbọ́ kò ṣe é gbọ́ kò ṣe é rí bójú bá mi kí aláàlógún ẹ̀yin èèyàn ṣe ń rí wọn o ẹni bá yọ lẹ́dà ohun burúkú á máa yọ wọn ṣe alábàágbé o. olúkálùkù ló mọ bí ó fòṣù pálẹ̀ àná mi dé o. wọ́n fura síra wọn tálọ́kọ tó dàtàláyà tó dá o ẹ dákun ẹ wí fún wa o. ó ṣubú níbi tó ti ṣubú lánàá o kíyè sára ni wọ́n ń fagùrọ̀ òkú àfàgọ́ láìpẹ́ ọ́ ká má bá bọ̀ kò ṣe é rí kò ṣe é gbọ́ ọ̀rọ̀ ìdọ̀tí tẹ́tí yóò gbọ́dọ̀ gbọ́ kò ṣe é gbọ́ kò ṣe é rí o ojú bá mi kí aláàlú ẹ̀yìn. Please. aláwùgọ̀ o ohun tó bá máa ṣẹlẹ̀ lọ́lọ́run wá fún wọn ní aláwù máa gbọ́ o. Nice match. Oh boy. What a pleasure. Oúnjẹ yín ti ready. Ṣé kí n bá yín serve? Àwọn sọ pé èmi ń ṣàbó lóúnjẹ kún tèmi. Mo ò tí jẹun sí wájú ká máa wo bọ́. Yàwọn kan lè fẹ́ jẹun sí. Àbọ̀ ìlànà fẹ́ jẹun sí. Àlàáfíà fúnlé yìí o. Ẹ káàbọ̀ mọ́. Ṣàlàáfíà ni. Alájì. Akọ̀gùn. Adùkẹ́. Ṣàlàáfíà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ndé. Òkú kunra. Báwo ni trip yìí mà? Olúwa ṣeun. Èmi àti ẹ̀gbọ́n àṣẹ sọ̀rọ̀ pa yín sí ni pé ìbọ̀lẹ̀ tó máa dé. Ọ̀ṣẹ́ gbọ́ṣẹ́. Mo ti dé láyé àtàlàáfíà. Àárò yín sọ mí lèmi náà ṣe ni kí wá kí. Ẹ káàbọ̀ mà. Ẹ kú àtàrà. Bọ̀mọ́ mi ẹ̀ sọ fún wa pé ń bọ̀. Ilé nílé yín o, ilé nílé yín. Ṣọ́rọ̀ níyàwó ẹ̀ dẹ̀ sọ yìí. Àwọn mi ẹ̀ má dá lóhùn. Ṣọ́ nílé máa ń kọlẹ̀kùn kó tó wọlé ẹ̀ ni. At all, you are always welcome here, ma. Thank you, son. Bọ́ọ̀ni ṣe.
àwa máa bá mi fà pé òun lọ́mọ máa jọ tèmi dẹ̀ jọ gbọ́rọ̀ ó fẹ́ ká lu jìbìtì padà lóhùn òun lọ́wọ́ ẹ̀ máa jọ nítorí pé wọ́n jọ mí àti lè kílèmù tiẹ̀ òun lọ́wọ́ ẹ̀ máa jọ. Mọ́mí mo fẹ́ sáré lọ. àbí nítorí nǹkan tí a sọ. irọ́ mà mo fẹ́ sáré mú nǹkan lóde ni wọn. kí mo excuse ẹ máa pẹ́ pẹ̀lẹ́ bàbá mi. ọkọ mi ọmọ tó gbé mi wá gangan alákànni mo lá àlá bẹ́ẹ̀ ni ó dẹ̀ mọ̀ ìyá tó ní ó mọ̀ pé nínú àlá báyìí lọ́lọ́run ti máa fi gbogbo àṣírí ọ̀rọ̀ hàn mí ó dẹ̀ mọ̀ pé mi ìmẹ́fù ẹ̀rí náà mo kọ́kọ́ fẹ́ bí ẹ́ housemaid ẹ̀ yìí true ta ló fi gbà. ṣebí true Mr. Yusuf baba security. Very good wo mo ń pàláṣẹ fún ẹni o mi ì dá lábàá o ìwọ̀nba ọjọ́ tó bá máa gbà ẹ́ kí o tó lè kúrò nínú ilé ìkó ni mo máa fi dúró kí n tó lọ ó dẹ̀ mọ̀ pé mi ò wá rú ẹ̀rí ó mọ̀ pé mi ò kí ṣìyà tó máa jókòó tọmọ nílé ọkọ kó tó wá di tí ọkọ ẹ máa fura máa bí ẹ pé kí ló dé kí nìyẹn ń jókòó ṣe kó o tètè gbé ìgbésẹ̀ kíákíá bó ṣe máa kúrò nínú ilé for good. a máa wá nǹkan ṣe sí. Farida ọ̀rọ̀ pé o máa wá nǹkan ṣe sí kọ́ o mo fẹ́ kó o gbé ìgbésẹ̀ kíákíá yẹn kíá ni. Home without prior notification. Ma won't find that. I need to warn her. When it's mo ti lérò pé máa ṣe ọmọ mọ́tòlá yẹn báṣabáṣa. Ìyá ẹ lọ bá plan mi jẹ́ níṣà. I'm gonna warn Faridat. Mama ò lè máa wá sí Benia because my own family members don't even come here. Kí ló dé? This has to stop. Eléyìí tó bá ti dé èjì kan máa gba nǹkan mi lọ́wọ́ wa àtọkọ ẹ tètè ṣe mí ẹ má yí òpẹ́. ẹ wo bọ́ọ̀lù àti máa gbé ọmọ ọ̀ṣẹ́ wa tó wézì we after 3-5 years mo tún fẹ́ lóyún mi ò parọ́ fún yín mi ti ready for any pregnancy for now. Irọ́ ló pa. Mọ́mí, èló ni mo gbà lọ́wọ́ àbúrò mi? Ẹ sọ náà, ẹ sọ, you know you are guilty of that. Ọ̀ní. Mo gba 2 years lọ́wọ́ àbúrò mi. And that was those days. Tí mo ṣe wẹ̀ sí. Mo complain. Ṣé ẹ gbé mi president? Kí ló dé? Jésù láìláìlàlà Jésù láìláìlà. Okay o Adebayo àlejò ẹ dákẹ́. Ẹjọ́ ẹwọ mi o olóyún ni mi o. Tí gbogbo ẹ máa fa abalẹ̀ pẹ̀lú wa kò ní sí problem ṣe gbọ́. Nǹkan tó wà lọ́wọ́ wa ẹ̀ ò ṣe ṣeré o. Tẹ́nibọ̀dì bá ṣe ẹni ẹ̀ máa fọ orí ẹ̀jà ni. Okay, on to the next level. Wà á bí láti wá pẹ́ rárá. Ó yá, ta ló tún wà nílé? Kò sẹ́nibọ̀dì. Just few of us. Èmi ò parọ́. Tí bá rí yàn gan. Èmi ẹ̀jẹ̀ mọ̀ pé ẹ tọ̀rọ̀ ta ló wà nílé ilé kò sẹ́nibọ̀dì nínú ilé rẹ̀. Ẹ sọ̀rọ̀ kò sẹ́nibọ̀dì nínú ilé. Ọmọ oṣù rẹ̀ tí bá rí anybody tí bá wọlé tí bá rí anybody ẹnìkan ní máa kú sí. Ẹ jẹ́wọ́ fún ọ. Ó dà kókò. Ẹ jẹ́wọ́ mo wà lẹ́nu mama. Ẹ jẹ́wọ́. Àwọn olókùnrin lé. Kí ni o ṣe ní? Ṣé nǹkan tí mo ní kẹ́ wá ṣe nìyẹn? Kí la ní irú ilé ìgbà àdúgbò fún? Just a little help kẹ́ má ní render. Kí ló ní ká wá ṣe? Kí ni nǹkan tá à ń ṣe? Ẹ ṣe nǹkan tí mo rán yín náà. Ẹ ṣe nǹkan tí mo rán yín. Ìwà ò ní lẹ́wà wù náà. Wá
why tẹ́ ń béèrè nǹkan tí wọ́n ní why ìwà olè náà perú ẹ̀ ìwà olè ní mo ní pé kẹ̀kàn wá kẹ̀ wá threatening ìyàwó ọ̀gá mi ni kẹ́ bá mi threatening ẹ̀ because ó ń bẹ́ ọkọ àfẹ́sọ́nà mi ó ń bá alájọṣepọ̀ ṣé bí nǹkan tí mo ní kẹ́ wá ṣe nìyẹn kẹ́ bá mi disgrace ẹ̀ kẹ́ dójú ti wèrè ẹ̀ wá bọ́ síbi ẹ̀ ń béèrè nǹkan tí wọ́n ní ìwà olè ní. jọ sọ fún mi àmọ́ ẹ bọ́lá pé òun ṣe ń béèrè pé irú kọ́lọ̀ wo ni ó ṣe farabalẹ̀ kó tẹ̀ wú kọ́lọ̀ tó máa jẹ náà ó kàn ń bẹ́ sọ ẹ̀dọ̀ yà kọjá lọ síwájú jọ kọjá lọ náà. Gama yẹ sọ̀rọ̀ ẹ fún gbàgbà sọ̀rọ̀. Ẹgbẹ̀lẹ́ ẹ jẹ́ sùúrù. ẹyẹ pariwo jọ. Ṣé ẹ̀rọ kò lè rí àná? Bàbá àrùn wọ́n mi àmọ̀. Mi mọ àwọn òkè. mi kì í ṣe yan. ok mo jọ yan nígbà. ok kì í ṣe yan tó tọ́ náà. bẹ́ẹ̀ Jesus. ṣẹ́rà tó wà ń bì kíláàsì làwọn lè wọ́n shoot ni ló bá tán àti ẹgbójú sókè ẹ̀dẹ̀ àwọn ojú náà àǹtí ẹgbójú sókè ẹgbójú sókè mo mọ̀ yín rí àǹtí. ẹ lè mọ̀ yín. ẹni ẹ ń parọ́ ẹ tún parọ́ ẹ̀yin kọ́ la máa rí ní El Castillo ni. èmi kọ́. ìwọ tún máa ń ó yà ojú mi. pẹ̀lú bọ̀dá ẹ̀ ẹ gbójú sókè jẹrẹ. Mo ṣe láti lè ti rí mi. Calm down. No, mi ò mọ̀ tó jẹ́ bẹ́ẹ̀. Mi ò mọ̀ bẹ́ẹ̀ sẹ́. Mi ò mọ̀ bẹ́ẹ̀ bọ́dà, mi ò mọ̀ bẹ́ẹ̀. Àǹtí pupa, àlọ́kù ẹ̀ náà méjì. Ọkọ mi ni. Èmi lọ́kọ̀ Ọkọ ni. ẹ sàrà dọ́bìlì wẹ̀dẹ̀. Èmi lọ́kọ̀ wọn. O ṣe ń kúrò. Èmi lọ́kọ̀ ẹ̀. Ọkọ ẹ̀ lélẹ̀. Irọ́ ọkọ̀ alájà ọ̀rọ̀ mi. Irọ́ ẹ sàrà dọ́bìlì wẹ̀dẹ̀. Lọ́fúlì wẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ni sọ ọkọ ẹ̀ ni. Báwo? I'm your husband. Mi lè pa ọ́. O tún kúrò, ó yà kí bọ́ padà nù. Ẹ má pa. Nígbà tí jọ́ ẹ̀. Ṣé ìlú ọ̀tẹ̀ lọ sódò ẹ̀? Mo kàn escort ẹ̀ ni. Mo escort ẹ̀. Ẹjọ́ lò tẹ́. Ẹbí ṣùgbọ́n náà lẹ̀ ṣùgbọ́n náà ṣùgbọ́n wa. Ẹjọ́ lọ abẹ́jọ́ lọ. Mo sì lọ ni. Ẹgbẹ́ tẹ̀sí lọ tó wá dé. Ṣókè. Ṣókè. What do you mean? One one. Òun náà gbé. Fún mi bọ̀. Máa pa ẹ̀ ìwọ. Ó gbé ẹ̀ máa wájà ní. Tí ẹ bá ń kéènì. Ó máa ń kéènì. Òun náà máa ń gbé. Ó máa ń kéènì. Ó lè ti dàrú wéré. Ìdè máa tó bá mi tọ́pù kìíní. Silence! Hello. This man ò lè dánmọ́. Mo bá mi wọ́n mọ́ ni. Tí ó kì ló sọ àpá fi. Tí ó lè dánmọ́ ni. Olórí ibùkún. Àbálẹ̀ fún mi. Àbálẹ̀ kí ni? Lọ́wọ́ ní ìbílẹ̀ o. Ó ní ló sọ find out. Wọ́n náà kọ́ ọ̀rọ̀ ní. Find out. Mo bá dáhùn. Look at me. Kí ló wà lójú ẹ̀ tó fẹ́ wò? You told him? I know already. Oh, no, come down. Kò lè dánmọ́. Kò lè dánmọ́. Kí ló wà lójú ẹ̀ tó fẹ́ wò? Mo rò pé wọ́n sọ pé mo ní slow pass farm camp and I resolve it. Mo lo oògùn. I took injection. Kò ṣiṣẹ́ jọ kó ṣì dànù. Are you saying this pregnancy is not mine? It's not yours. It's not yours. Àti ẹ jẹ́wọ́. Olóyún ni. Alájọ gbọdọ̀ sórí rẹ̀. Olóyún ni. Ta ló lóyún? Grandma, lójú ayé yín. Ta ló lóyún? Gbogbo ti fẹ́ sọ bó ṣe jẹ́ gangan. Mo ti fẹ́ jẹ́. Kiri bọ̀rọ̀ wá fún mi lóyún. Ọjọ́ gbọ́dọ̀ kọ́ tó sọ. Ẹ jẹ́ kí n sọ gbogbo ẹ̀. Iṣẹ́ èṣù ni. Èṣù ni. Kò tó ṣẹlẹ̀ ni pé gbogbo ohun tó ṣẹlẹ̀. Ìdá náà. Èṣù ni. Ẹ̀ka èṣù ni. Madam. Èṣù ni. So ẹ ṣe gbọ́ ilé lẹ́tún gbọ́kọ́ mi lẹ́jọ́ ṣe pọ̀. Ọ̀gbẹ́ni ó tẹ̀wé wọlé. Tálọ́pọ̀ ẹ̀ àbí wèrè. Ọkọ mi rẹ̀ náà. Ẹ̀mẹ́lẹ̀ fún mẹ́lẹ̀.
mọ́tò mi kàn orí mi kúrò. Àṣẹ lè ṣe. N tí mo bí ẹlẹ́rẹ̀ ṣé ò ní ẹnu àti dá mi lónìí? Àbí èwo ló dùn ẹnu etí tó kọ sí mi? Mo ní gbogbo òṣìrà dáradára yìí, mo ní kí ló sún ẹ débẹ̀? Àṣìṣe mo tiẹ̀ ní tìjú kankan pàbó ti wù kó mọ́. Ọ̀rẹ́ ọkọ ẹ, ọ̀rẹ́ tí wọ́n ti mú ọkọ ẹ, òun bá lájọṣepọ̀. Sọ mi pé kádìbà bẹ́ẹ̀ gan wà láyé ni tó bá fi lọ ẹ wà gbà. Láàrin inú kọ́fà láàrin àdúgbò, ojú wo gan ló fẹ́ kọ́ máa fi wè mí gangan tí mo jẹ́yà ẹ̀? I am ashamed to call myself your mother. Inú máa bí mi o wípé èmi ni mo bí ẹ sáyé. Irú ọ̀rọ̀ dáadáa wo lélẹ̀? Ẹ̀yin gan-an lẹ jẹ́ káyé mi dà báyìí. Mọ́mì ẹ̀yin gan-an lẹ jẹ́ káyé mi dà báyìí. Ẹ̀yin gan-an lẹ ń jẹ́ ẹ̀dá tó ń gbé nínú ọmọ ènìyàn. Èmi Gbémisọ́lá. Bẹ́ẹ̀ ni. Mọ́mì kò yẹ kí n wojú yín. Mo dẹ̀ make sure pé mo fi ṣe ọgbẹ́ ọkàn pé mi tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ rárá. Ṣé ìtì ẹ̀ mọ ìgbà tí wọ́n jábàálẹ̀ mi? Abẹ́mọ̀gbà tí mo jí obìnrin, abẹ́mọ̀gbà tí wọ́n ti ń bá mi ní àjọṣepọ̀ bọ̀. Báwo ló ṣe jẹ́ èmi ní òǹdí ẹbí tí ó? Ṣé yìí mọ̀ pé àti age 8 ni mo ti mọ ọkọ tó jẹ́ ọkàn mi? Kí ló sọ? Ṣé yìí mọ̀ pé àti age 8 lọkùnrin ti bá mi lájọṣepọ̀? Bómi ìkókó lè báyé mi jẹ́. Àti age 9 tíṣẹ́ ti mú ẹ̀yìn lómi ní bọ̀dá Kàbírù ti mú mi wọ yàrá. Ìbọ̀dá Kàbírù ti sọ pé kí n sùn lórí àwọn kémi àtàwọn máa ṣe nǹkan tí mọ́mí àti dájí máa ń ṣe. Káláwọn fi gbogbo nǹkan yìí wọ́n. Kàbírù wo? Kàbírù àbúrò yìí gangan àbúrò yìí. Bọ̀dá Kàbírù àbúrò yìí. Tẹ́ bá lè fi mí tí ẹ fẹ́ lọ ṣiṣẹ́ ẹ fẹ́ lọ gba contract ẹ̀yin lè máa jí lọ gba contract ẹ̀yin kan náà máa gbè lólópọ̀ ẹ̀yin kan ní teacher ẹ̀yin kan ní gbogbo ẹ̀yin ní event planner mọ́mí. Mọ́mí tó nípa ìfẹ́ ṣe gbogbo iṣẹ́ ayé yìí ẹ̀yin lè bà tèmi jẹ́ tẹ̀ bá mọ̀. Àtìgbà ló ti di wípé tọkùnrin ò bá fọwọ́ kàn mí lọ́jọ́ kan ṣoṣo kò tí ẹ ọjọ́ kan ò lè lọ ọkùnrin máa fọwọ́ kàn mí ọjọ́ kan ò lè lọ ọjọ́ kan ò lè lọ ọjọ́ kan ò lè lọ ọkùnrin máa fọwọ́ kàn mí. Gbémisọ́lá. Kémi àti ẹ má bàa jìyà ni mo ṣe yá má jìyà lọ́fà. Mi mọ̀ wípé ṣe ni mo bọ́jọ́ ọ̀la mi jẹ́. Kàbírù àbúrò mi. Ìgbà tí gbogbo ẹ lọ bẹ́yẹn kí ló dé tó ti jẹ́ kí n gbọ́, kí ló dé tó ti sọ fún mi? Nígbà tí Kàbírù tó sọ pé ti máa lọ fi àwọn máa bá mi ní àwọn máa bá mi lọ́jọ́ tí máa fi lè sọ fún yín pé àwọn bá mi lájọṣepọ̀ ọ̀dọ́ yẹn ni mo rí ilé ayé mọ́. Gbémisọ́lá yẹ kó mọ̀ wípé ó fi yẹn ṣẹrù báyìí ni. Báwo ni mo ṣe fẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ ọmọdé mi? Báwo ni mo ṣe fẹ́ mú ọmọ mi? Báwo ni mo ṣe fẹ́ mú ẹ̀yin lè bá yé mi jẹ́? Wọ́n lọ́rọ̀ ṣùkú lẹ́yìn wọ́n pè ẹ́ ṣàkíyèsí olóògbọ́n káló bá ti gbọ́ ni ó lè máa rí báyìí. If not, this useless thing should not be sitting there. Ó yẹ kí n ti lé bọ́ síta. Ó dojú tì mí. Brother Jubri, Allahu Akbar. Ẹ̀yin èyí sọ Ọlọ́run, àbọ̀ Ọlọ́run ní yín ni. Ọlọ́run ló ṣẹ̀dá yín.
òun ló fún yín gbogbo ń tẹ́ jẹ́ ẹ wá farabalẹ̀. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Sẹ́ẹ̀rí ẹ̀yin fúnra yín odidi ọjọ́ kan ló yẹ kẹ́ ẹ fi tilẹ̀kùn mọ́rí kẹ́ ẹ máa tọrọ astaghfirullah bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ti bíi mẹ́ta kan wò ó omi tí ń bọ́ lójú yín ẹ̀yin ti gba ọ̀pọ̀lọpọ̀ irú omi bẹ́ẹ̀ lójú àwọn èèyàn látàrí iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́ ẹ fi ń kó owó jọ tẹ́ ẹ fi ń kó ọ̀rọ̀ jọ ẹ̀ ń ṣe yahoo ẹ̀ ń panilẹ́kúnjayé ẹ̀ wá bú sẹ́kún ẹ̀ lọ́lọ́run ṣe ní tí ò dá fún yín iṣẹ́ tẹ̀ ń ṣe gangan ó tó kọ́ lọ́run dá sẹ̀ríà fún yín ẹ bẹ́ẹ̀ ni àwa mú yìí àmùtìsẹ́gbẹ́ kan ìyẹn jẹ́ ní làáìlà ẹlẹ́ẹ̀kejì wàláì tàláì wọn ò gbọ́ rí àtẹ̀yìn àtẹ̀ntẹ̀ ìjọ ń gbélé ẹ wá sọ ìyàwó ara yín ẹ sọ di pàṣípààrọ̀ ìyàwó tẹ́ ẹ fẹ́ ní ṣùlọ́kà kọ́dà bẹ́ẹ̀ fẹ́ ní ṣùlọ́kà ló ń kọ́ ẹ wá sọ di pàṣípààrọ̀ ẹ̀yin bá ìyàwó ẹ̀ńtẹ́ ìjọ ń gbélé lájọṣepọ̀ ọkọ tiẹ̀ náà ó kì ìyàwó yín mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àmì irun ni lórí yín tó túmọ̀ sí pé ẹ máa ń sin lọ́run dáadáa ẹ̀ ń kírun ẹni tí ń kírun máa mutí ẹ̀yin ẹ máa fọtí wọ́n pé ẹ máa fi ń so mímu ni ẹ bá jí láàárọ̀ ẹ dá trọ́fì sẹ́nu ẹ ṣe ẹ tú dànù subhanallah subhanallah kódà gbogbo tẹ́ ẹ kó pọ̀ yìí ọlọ́run wá kó búlálà fún yín ẹgbàá lọ́run ni ọlọ́run ló nà yín ẹgbẹ́ ọlọ́run a sì máa dùnyàn a máa dùnyàn ju tẹ̀dá lọ ọlọ́run wá nà yín ẹ̀ wá ń sunkún ó tó kẹ́ ẹ sunkún ó tó kẹ́ ẹ sunkún alájà Farida la ilaha illallah kò yẹ kẹ́yìn náà sunkún nítorí pé n tá a bá wí fún tó bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lè mọ́ dàbí bó ti rí yìí ẹkùn kílẹ̀ ń sún nígbà tó yàn fẹ́ yín sílẹ̀ ní ṣùlọ́kà tẹ̀ wá lọ tẹ̀ ń bọ̀ tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ tẹ̀ ń lọ bọ́kùnrin mi. bẹ́ẹ̀ bá rántí ń jọ́ kínní àná tẹ́ ẹ wá ọ̀dọ̀ mi mo sọ fún yín mo ní ó yẹ ká ṣe àwọn àkànṣe àdúrà kan abẹ́ ìrántí. ayọ̀ ló ṣàní tí n bá ti rí yín pé gbogbo òkè ìṣòro mi á di pẹ̀tẹ́lẹ̀. Astaghfirullah ọlọ́run ọba nìkan ni mo ń sọ òkè ìṣòro ẹ̀dá di pẹ̀tẹ́lẹ̀ ẹ̀dá kan lágbára láti ṣe kí ni nǹkan tẹ́ wá fẹ́ gangan. ẹ wo àfà iye ọkọ ló ń jẹ mí ojú ọkọ pọ́n mi ojú ọkọ pọ́n mi débi pé ní gbogbo àdúgbò ńṣe làwọn èèyàn máa ń dẹ̀ ń bú mi mọ́ mi gan-an tí n bá gbé gbánú lé mi mọ́ gbé mọ́ kò sí nǹkan tí mo ń ṣe tí mo mọ̀ ṣe ó ti wá sọ mi ibi tí mo ti ń ronú pé ṣé mi ní lọ pokùnso lọ́rẹ́ mi ti wá sọ fún mi pé òun máa fa kan pé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni pé èèyàn àtọ́lọ́run ẹjọ́ máa ń sọ̀rọ̀ wọ̀nà wọn pé ní fóònù nọ́mbà Ọlọ́run. alhamdulilayi ṣe rí gbogbo táwa máa ń ṣe ń bí àdúrà làwa máa gbà àbí òye yín ẹ̀ṣẹ̀ wá rí ẹni tó ní ìbéèrè gangan fúnra rẹ̀ òun náà ẹnu rẹ̀ ò ní gbòfò àwa ṣe àdúrà fún yín ni àbẹ́ gbọ́ a ṣe àdúrà fún yín a ṣe àdúrà fún odidi ọjọ́ méje gbáko bàbá tí wàá ṣe àdúrà fún ọjọ́ méje ní ọjọ́ méjèèje òun ẹ rí i pé ẹ súnmọ́ ọkùnrin ìjọ Monday àti Thursday ẹ̀yin fúnra yín ó gba àwẹ̀ túlẹ̀ gbogbo ọjọ́ òun nǹkan yẹn kan ní ká ẹ máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọkọlẹ̀ ń wá àwa fúnra wa wàá ṣe é sí ara fún yín lórí ọ̀nà tá a bá rìn àmọ́ àdúrà nìkan lálẹ́ gbà. Excuse me sir ẹni tí n bá rí ọkùnrin tó bá fẹ́ ọ̀gbìn tàbí báwo. ẹ paramọ́ fún bí ọjọ́ méje yìí ẹ paramọ́ fi ọjọ́ méje kò yẹ kí yẹn nira àmọ́ mo ṣàkíyèsí kinní kan ṣé ẹ máa ń jà ni. ó nínú fùfù nínú mi. àlà mo ti rápẹrẹ ìjà lára yín ni bẹ́ẹ̀ ni ṣòkòtò yín wọ́n ti yá yìí
ẹ ṣe sùúrù. àwọn nǹkan tó wà ìbò ní nǹkan tó ń táwọn èèyàn ń wọ̀ ń sìn gbogbo pàṣẹ àwọn ọkọ̀ yìí náà la fi kún gbogbo àwọn ọkọ̀ yìí. Astagfirullah wàlá hasiri lè mọ orú nǹkan báyìí wèrè nìkan ní máa ń waṣọ tó bá ti yá ọlọ́mọ ṣe yín wèrè nígbà tó ọlọ́mọ ìyá yín wèrè tẹ́ fẹ́ yára yín wèrè ẹ mọ̀ wòrú ẹ̀wọ̀n ẹ dákun ẹ ṣọwọ́ ẹ paramọ́. Àfà ṣé o sí? Kò sí nǹkan kan. Mo mà rí yín. Bẹ́ẹ̀ ni sà. Èyí tó yẹ kẹ́ wà ní àdúrà fọjọ́ méje abẹ́ ti gbàgbé ni tó yẹ kẹ́ gbàwẹ̀ fọjọ́ méje tó yẹ kẹ́ paramọ́ fọjọ́ méje ẹ̀wọ̀n tẹ́ wọ̀. Astagfirullah ẹ ti bàdúrà jẹ́ àwọn tó ń ṣe sára fún yín. Àdúrà ò bàjẹ́ mú ní kí sáré wá sọ fún yín pé àdúrà ti gbà ni. Àdúrà ti gbà báwo? Àdúrà ti gbà mo ti rọ́kọ. ẹ rọ́kọ ẹ tiẹ̀ kọ́kọ́ parí àdúrà ọjọ́ méje náà yàtọ̀ sọ́rọ̀ ọkọ àwọn kẹ́kọ̀ọ́ wà tí mo rí pẹ̀lú yín tó jẹ́ pé àbí ká parí àdúrà rẹ̀ ká parí àwẹ̀ yìí. ẹ wo bẹ ti múra ẹ sára lẹ̀ ẹ sórí lẹ̀ àwọn ṣe ìsìlára fún yín bíbá yín lọ. Àfà àdúrà ti gbà ni. Àdúrà gbà. Abẹ́ ni àdúrà yín ti gbà ni. Ẹ ṣáwó. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àṣẹ mọ̀ pé ẹni ká gbàdúrà ọjọ́ méje. Báde ṣe ń gbàdúrà yín lọ tèmi náà wà nínú àwẹ̀ bíi títí ń bẹ ṣe ń ṣe lọ mo pàdé ọmọkùnrin kan ni nígbà tí màá pàdé ọmọkùnrin yìí ni mo wá rí irú kinní tó wà níbi orí yín báyìí dúdú yìí mo ṣe rí tó dẹ̀ máa kí mi ẹ ká san bó ṣe ní òun Jubril mùsùlùmí lẹ́ni ẹ mọ̀ mo dẹ̀ máa ń gbọ́ àwọn nǹkan táwọn èèyàn fi máa ń kíra wọn wájú ọ̀dọ̀ yín bí tó máa ṣe sàlámù àlékún sàlámù àlékún tó ṣe ní orúkọ Jubril lèmi náà Faridat ó ṣe ní sàlámù àlékún ní òun àlékún sàlámù. Allahu Akbar. Ewo ló ṣàlérò pé mùsùlùmí ni mí gbogbo nǹkan tó ń fẹ́ lára obìnrin ni mo níwájú òun lẹ́yìn mo tún jẹ́ mùsùlùmí òdodo. Allahu Akbar. Lọ́rọ̀ kan dé ẹ̀sọ́ ayé lórúkọ ẹ̀sọ́ ayé Faridat. Allah láì pa súná subhanallah ṣé ẹ mọ̀ súnmọ́ orúkọ tẹ́ fúnra yín ẹ tí ẹ lè mọ̀ Allahu Akbar àmọ́ ṣe rí níbi ọ̀rọ̀ gbé dúró yìí irọ́ tá a sọ lóòótọ́ ni o a tọ irọ́ lẹ́yìn ni Jésù ṣe o Jésù Allah ṣeun. Alhamdulillah a tọ irọ́ lẹ́yìn ni so yín a wà á sọ yín di mùsùlùmí pátápátá a wẹ̀ wọ́n ká fún yín àbí òye yín. Ó ti yá ìjà òbí tún. Kìí ṣe wíwẹ̀ báwọn a wẹ̀ wọ́n ká fún yín a sọ yín di mùsùlùmí àbí òye yín àmọ́ ju gbogbo ẹ̀ lọ èyí tó ṣe pàtàkì gbogbo ohun tó bá wùn kó rí yàtọ̀ sí èyí tí mo ní ká ṣe àdúrà fún àwọn nǹkan kan wà tèmi gan ti rí tí mo rí pé ó ṣe dandan ó sì ṣe pàtàkì ó di dóòlè báwọn awúntọ́ ti wí wípé ká parí àkànṣe àdúrà yìí àbí òye á parí ọjọ́ méje òun mo lérò pé ẹ sì wà bí mo ṣe ní kẹ́ wà. Àfàsà nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe mọ̀ pé ọjọ́ méje lè máa fi ṣàdúrà Inshallah. kí n lè fi ọjọ́ méje paramọ́. Inshallah. Mo ti wá paramọ́ fún ọjọ́ méjì bí mo ṣe wá ń bá ọjọ́ kẹta lọ ni mo pàdé ọmọkùnrin nígbà tí mo dẹ̀ ti rí tí mo rí pé àdúrà ti gbà tó máa dalẹ̀ mo ṣíra lẹ̀ sá. Subhanallah ẹ ṣíra lẹ̀. Mo ṣílẹ̀. yẹnyẹn mo ṣí. pátápátá. mo ṣí. Subhanallah. wọ́n wá aṣọwọ́ lẹ́ẹ̀mẹ́ta mọ̀ntájì yẹn fi wọ́n lẹ̀ ọṣọwọ́ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ni ọba ya ọwọ́ abu omi ẹnu ló kàn ọṣù ẹnu rẹ ọṣù ọfọwọ́ gbó ọtúndàmù ẹ̀mẹ́ta yìí nà. lẹ́yìn yẹn wàá bu omi wàá fi fọ imú ẹ̀ ọ̀fọ̀ imú báyìí imú ẹ̀ ọ̀fọ̀ yìí náà lẹ́ẹ̀mẹ́ta. wàá kú ojú láti mú ọ̀wọ̀ mú ojú ọ̀fọ̀ ojú rẹ̀ ìlú náà lẹ́ẹ̀mẹ́ta. èyí tó tọ̀ mí ọ̀rọ̀ nǹkan má sọ ní ẹnu. ọba ti fọwọ́ ọ̀fẹ́nu ọ̀ṣun ojú ọwọ́ àmú ọ̀ṣun ọwọ́ rẹ̀ láti rìn yíyá rẹ̀ ó gbọ́dọ̀ ju òun pálọ̀ lẹ́ẹ̀mẹ́ta. tó bá dé bí kọ́. ṣe gbogbo ara ọwọ́ ẹ̀ nípa.
káyipá àti sàwọn àdúrà wọn ni ọlọ́run ọba ti ṣe nǹkan lẹ́rọ̀ àdúrà ní ìdààmú mi ni àdúrà ó sẹ́ẹ̀fù ni mo mi ni káyipá àti ṣàdúrà yìí ní gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí kì bá má ṣẹlẹ̀ ẹ̀yin bà nǹkan jẹ́ ẹ̀yin náà bà nǹkan jẹ́ ẹ wá gbóyún nú oyún tí èsì tọkọ yín ẹ̀yin bọ́dá Jubril ẹ̀yin ni mo bá lọ́rọ̀ o ẹ̀yin ni mo bá lọ́rọ̀ mo fi ànábì Muhammad sallallahu alayhi wa sallam mo fi bẹ̀ yín àwọn ẹ̀mí kẹ́ ẹ ṣiṣẹ́ ọlọ́run kẹ́ ẹ tara ajá fàídà kẹ́ ẹ fi sin lọ́hùn ẹ wò ó ń bí ọ̀rọ̀ bá dé dúró yìí Àfáà Jubril ìfẹ́ ni kókó ìfẹ́ ṣe pàtàkì ìfẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ fàídà dẹ́kàndẹ́kàn ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹ tọrọ àforíjì fúnra yín kẹ́ ẹ tọrọ àforíjì fàájì fàídà kẹ́ ẹ sì fẹ́yàwó yín padà torí pé ìfẹ́ ṣe kókó àfáà ẹ̀ tú yìgì a'udhu billahi minash shaitani rajim. ìgbọ̀nsẹ̀ kékeré tí a wò pé. bẹ́ẹ̀ ni abáníkàkùnú kú ká máa bóúnjẹ lọ bójú bá kó ń bẹ ọkùnrin ní kó ń bẹ àbí bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ àmọ́ tẹ́yìn náà ṣe ò dáa. ètò ọlọ́run ṣe fún mi náà ò dáa. a'udhu billahi minash shaitani rajim. èyí ń sọ̀rọ̀ bá ń sọ́lọ́run ẹ má sọ̀rọ̀ òdì sọ́lọ́run ẹ gba ọlọ́run ni búlálà ọlọ́run ní ń kóbò yín bọ́lọ́run bá sì ń ná yẹn a máa dún fáwọ̀ ọ̀dà bẹ́ẹ̀ oyún inú rẹ̀ bó bá bí ẹ lè pé kí bàbá gbé ọmọ àbí kí ẹ gbé ọmọ náà tọ́ bẹ́ẹ̀ ni ìfẹ́ ó ṣe pàtàkì àmọ́ ẹ mọ̀ tọrọ afẹ́kàn fúnra ẹ̀ tó pọ̀ ọwọ́ yìí ló kù sí. ètò ọlọ́run ṣe fún mi yóò dáa. àbẹ́ mọ̀ gbọ́dọ̀ sigafurula. And cut. Thank you for watching this movie. Alabagbe. My name is Kuro Originator. I'm the producer of this one. Alábàágbé o, ìwà wo lẹ kọ síra yín o? Alábàágbé o, ohun ìdọ̀tí tí ò ṣe é gbọ́, tí ò ṣe é gbọ́, tí ò ṣe é rí. Ohun tó bá lè ṣe fún mi á jẹ́ pé ó máa dẹ̀ lè gbà o. Ẹ dákun ẹ má ṣohun kọ̀ọ̀kan tóbi kò dání, ṣe bẹ́ẹ̀ ń rí wọn. Ìgbẹ̀yìn ni ká máa rọ̀, ìgbẹ̀yìn rẹ̀ ọ́. Kò ṣe é rí, kò ṣe é gbọ́, kò ṣe é gbọ́, etí ọgbọ́dọ̀ gbọ́, kò ṣe é gbọ́, kò ṣe é rí. Bójú bá mi kí aláàlógún ẹ̀yìn